What did he say? What did he say? What Adéyẹmí ẹni tó kọ iye ṣe wọ́pọ̀ lẹ́ni owó àwọ̀wúrà ìyẹn nílé ẹgbẹ́ ẹjẹ́ bàbá wò lé ìdìbò òkú ìyẹn wálé awéjọ bí ọlọ́pẹ́ ìyẹn láti wájú ọkọ̀ ọkọ̀ ìyẹn kò láìsí ìyẹn bá ìwé wọ́pọ̀ ìyẹn olóyè sílẹ̀ sọ̀rọ̀ ní ìṣe ẹ̀yẹ wọ́pọ̀ àdúró ní ìyẹn ìgbà àdúró ìdájí wà lórí àwọn àṣẹṣe bẹ́ẹ̀ bá wà lọ́jọ́ kọ́ látọ́jú kàmá bàbá ní ìbáwọ́ láàyè oníṣòwò sọ fọ́tò fọ́tò ọmọ ìbára tí ó bàbá oníṣòwò náà wà láàyè mo sọ yìí o ọmọ àròtí ọjọ́ bí pẹ̀lú ọjọ́ bí pọ̀ ọjọ́ bí pẹ̀lú ọjọ́ bí pọ̀ wọ́n bá yọ̀ ṣeré wọ́n fi ìdí ṣeré wọ́n bá yọ̀ ṣeré wọ́n fi ìdí ṣeré ẹ̀yà àgbàgbà òní ọgbà ọmọ máa yẹ kí ọmọ akẹ́kọ̀ọ́ mi kò jẹ́ pé ọmọ rẹ̀ kò ṣe dáadáa. Ọ̀gá wà bẹ́ẹ̀. Màá mú ẹjọ́ ní ìkọlẹ̀. Ìlẹ̀kẹ̀lẹ̀ wà lẹ̀kẹ̀lẹ̀. Fúdí ẹ̀rọ. Fúdí ẹ̀rọ. Fúdí ẹ̀rọ. Ọ̀gá wa MCM àwa ti fi sẹ́yìn báyọ̀ ẹjọ́ ni wọ́n bóyá wọ́n lè lọ́nà ọba tí ìlànà pọ̀ tó yìí. Fújì rẹ̀ fújì rẹ̀ ẹjọ́ ni wọ́n kájà ìṣẹ́mà ọmọ kábíyèsí ẹlẹ́gbẹ́ lágbọ́gbọ́ tó jẹ́ kábíyèsí ẹ̀rí adé ìlẹ̀kẹ̀ wọn pọ̀ tó yìí. Ìjayà ẹ̀ka ìjayà tó ní ìjayà lọ ó pọ̀ ó yáyà kò wọlé ayé tó yà ìjayà ẹ̀ka ọkọ̀ ẹ̀mí ọmọ ọba ìṣòyè ọkọ̀ mi ò ọkọ̀ ẹ̀mí ìgbésí. Ìjayà tó ní ìjayà lọ ẹ̀jẹ̀ bàbá olóòṣè ọ̀yà ọ̀pẹ àtàwọn tó ti lé bàbá yìí. Bàbá olóyè lè ṣeré bàbá yìí. Àjàgbéjìkì àtàwọn tó ti lé bàbá yìí. Bàbá olóyè lè ṣeré bàbá yìí. Bóyá ọ̀pẹ sẹ́ẹ̀tì àwọn tó rọwọ́. Yàtọ̀ tún ní àyíká o. Yàtọ̀ bá àyíká o. Adájọ́ ti di ìṣòro. Sọ́ọ̀tì àwọn tó lọ́wọ́. Àyíká ìgbésẹ̀ mi. Adájọ́ ti di ìṣòro. Láyé kàwé tẹ̀lé. Bóyá àtàwọn sẹ́ẹ̀tì àwọn tó borí kọ. Sẹ́ẹ̀tì àwọn tó borí kọ. Àná sẹ́ẹ̀tì àwọn tó borí kọ. Màdá sẹ́ẹ̀tì àwọn tó borí kọ. Ẹlẹ́rìí ní ìlú sùnfún. Bóyá ó
Bíríkìsì. Alájà bíríkì.